aṣọ obìnrin ẹ wá wọ̀ sí odidi lóògùn ọ̀fẹ́ lọ́rùn ẹ wá ń sọ bàbá ní bàbá ẹ ń sọ lórúkọ tí ò da orúkọ burúkú eléyìí sà kí ni ìmọ̀ràn yín fáwọn tó ń ṣerú eléyìí kí ni ìmọ̀ràn yín. Ìmọ̀ràn mi ni wípé ẹṣin ọ̀tá èèyàn kì í ga ajá ọ̀tá èèyàn kì í pòdù ọ̀yà Ebenezer Obey kọrin ó ní kò sọ́gbọ́n tó lè dá kò síwà tó lè wù kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn. Béèyàn bá wo orin bàbá kẹ́tẹ́kẹ́tẹ́ àti bàbá àtọmọ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ orin ní but orin tó mọ́gbọ́n wá ni èèyàn ò lè táyé lọ́rùn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń pàrọwà fáwọn èèyàn ó ń sọ lọ́tún ó ń sọ lósì ṣé bó ṣe fi ẹ̀sìn yẹn lẹ̀ náà là ń ṣe báyìí ṣé bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe fi lẹ̀ náà là ń ṣe báyìí. Jésù Kristi tó ní káwọn Kristi àwọn agbowó pa àwọn sákéwù tó ń gbowó òde pé ẹ̀yin àgbà lọ́wọ́ méjì baálẹ̀ gi tó ló ẹ má ní tálíkà lára ẹ̀yin tẹ́ ń da àìsàn sí gbòòrò tójú ọ̀dọ̀ yín náà máa rù wọ́n wá tẹ́ máa gbowó lọ́wọ́ wọn tẹ́ máa gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. Ìṣe ni kẹ́ ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ nímú tá a bá ní ká fi tọ́jú ara wa lọ́fẹ̀ẹ́. Àwọn onígbàgbọ́ máa ń kọrin kan nígbà tá a wà lọ́mọdé ọ̀hún dẹ̀ ń kọrin ọ̀hún mọ́ nísìnyí a ò mọ̀ bóyá kí wọ́n ti dìlítì ẹ̀ kúrò nínú mẹ́mórì wọn ni. Wọ́n máa ń sọ pé ìgbàlà ọ̀fẹ́ la mú wá o tí Jésù fẹ́ jẹ́ ẹ̀ ṣe wá gba ìgbàlà ọ̀fẹ́. Ṣé ìgbàlà ọ̀fẹ́ dẹ̀ wà? Ṣé bí Jésù ṣe fi sílẹ̀ náà láti ṣe? Èmi wọlé ayé yìí títí pé kò sẹ́sìn ìwà gangan lẹ̀sìn tọ́lọ́run bá gbà wá lọ́wọ́ èèyàn ó ti gba gbogbo nǹkan lọ. Ìwà lẹ̀sìn ni Jésù fi sọ pé òfin 12 tí wọ́n kọ fún Mósè àbí òfin 10 pé ìkan ṣoṣo ní gbogbo òfin yẹn torí má jalè má yẹrèkèrè bọ̀wọ̀ fún ìyá pẹ̀lú bàbá má dó ìyàwó arákùnrin yẹn ṣọlọ́run níyàwó téèyàn fẹ́ bá sùn ní àbí Jésù ó ní ẹyọ kan tó dàbí rẹ̀ òun ni pé nífẹ̀ẹ́ ọmọ nìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó níyẹn ló kó gbogbo ẹ̀dá oníkan lóṣù rẹ nítorí ìgbà tó bá ti nífẹ̀ẹ́ nǹkan tiẹ̀ kò ní wọ̀ mí lójú àṣeyọrí ẹ̀mí ní sọ pé kó má sí máa kún ẹ lọ́wọ́ láti dé àṣeyọrí rẹ. Kí ló ná gbogbo àwọn olóyè ilẹ̀ Yorùbá bí àwọn ọba tẹ̀ lè lọ gbébọn tàbí káwọgbó a lè fowó ṣùgbọ́n àwọn náà àwọn tó wọgbó yẹn wọ́n lè wà ń bẹ̀ lọ́sẹ̀ kan àṣà àjẹun òkè ilé ayé tá a wà yìí àní Fúlàní gbà give and take ni ọ̀rọ̀ tá ń sọ yìí bí ọmọ kan bá fìfẹ́ gbà àwa tá ń sọ náà àwa náà ti rí nǹkan kan látọ̀dọ̀ wọn ọmọ tó fìfẹ́ gbà náà ti rí nǹkan kan látọ̀dọ̀ wa kò sí nǹkan kan tó lọ lọ́fẹ̀ẹ́ bí ẹnìkan bá kọjá níbi kan tó bá tún ọ̀nà ṣe igba àwọn èèyàn tó bá tọ̀nà yẹn àdúrà tó bá ṣe fún náà máa mọ tó bá dá ọ̀nà yẹn tó ṣe tóun nìkan ń dàgbà bẹ̀ kò sí ìwúlò pé mo ṣe nǹkan dáa fẹ́ nìkan èmi náà tó ń retí nǹkan dáa fẹ́ lónìí Ọlọ́run tó dá wa gan kò dá wa lọ́fẹ̀ẹ́ o kò dá wa lọ́sàn o nítorí tó bá dá wa lásán kò ní sọ wípé ká máa dúpẹ́ nínú gbogbo ohun tó ń ṣe bí ó bá jẹ́ pé oòrùn tó ń ràn yìí àtòṣùpá tó ń yọ àbádàbí Ọlọ́run ni ilé olówó nìkan ni ìbá máa ràn sí o kàbádàbí Ọlọ́run bá jọ wá ní ọ̀tọ̀ níbi tó jòbá máa rọ̀ sí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà àwọn onísọkúsọ àwọn tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká fọ̀rọ̀ wọn wé bí Nàìjíríà ṣe máa dà ó dàbí bàbá kan mo ti sọ ní gèlò tó mú labalábá sọ́wọ́ ó ní àtòkù àtòyẹ lọ́wọ́ ẹ̀ ló wà
gbogbo wa yìí náà ni ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà. Ní ìgbà kan wà tí ó jẹ́ pé ilé bínúkonú, ṣe mọ ìtumọ̀ tọ́wọ́n Yorùbá fi fún ilé ẹni bínúkonú, ìyẹn ni pé àwọn tí inú ẹ̀ kò tí ìwà wọn jọra wọn ló ń gbénu inú ilé bínúkonú. Face me and face you. Nísìnyí face me and face you yẹn lè ti di face me and slap you. Face me and jack you. Wọ́n ní ìpèkù àjọ kan gbogbo ilé ló ń gbé lábílé, ẹnìkan ló máa lọ sọ́jà ló máa rí àpótí tọ́wọ́n ọmọ káfíńtà kéékèèké ń kàn. Bí ìyá ṣẹ̀fù bá rà dé, gbogbo ọmọ ya máa gbòòrò náà ló máa gbé. Ìgbà táwa wà kékeré ta bá ń gúnyán, tí bọ̀dá wa kan bá ń gúnyán nísàlẹ̀ odò lọ́hùn, àwa àtàrà òkè odò a máa ní má fọ odó yẹn o, nítorí èmi náà ṣe máa gúnyán o. A ò ní fọ iyán tó gún lọ́hùn. Àwọn náà máa kó sí tiwa náà sí. Èèyàn kan lóṣó lè lo odó yẹn lọ́nà 5 kí ilé ẹjọ́ yẹn tó ṣú. A máa yára wa ní gàrí, à ń yára wa lépo. Béèyàn kan dẹ̀ ní kó nílé kejì yáhùn lépo nísìnyí, à ń sọ lájẹ o. A máa ń yára wa lépo. A ní bá tó bá fi yín kà ló máa fi sán, àbí tó bá fi yọ kà. A máa yára wa lépo, a máa ń yára wa ní gàrí. Nígbà tí gàrí tiẹ̀ bá tán tó ṣẹ̀ṣẹ̀ lọ wú pákí, wà gbọ́ ìyá Lámídì, ìyá mi ní kóńgò gàrí 2. Àyà àsan ni kò ní rí mi ìgbà, ọmọ àyà ẹ̀. Tí wọn náà bá dẹ̀ ti dín gàrí yẹn tán, wà lásán padà. Ohun tó ń pè ní ìfẹ́ nìyẹn. Ìfẹ́ ló sọnù. Kí ló dẹ̀ fà tí ìfẹ́ fi sọnù? Òun ni alájùnjùlọ. A ò gbà pé ìka kò dọ́gba. Nígbà tí n bá rí ìyá mi ń ta gbúre nísìnyí, ó dẹ̀ ní ẹ̀rọ ata kan pẹ̀lú ẹ̀. Nǹkan tí ọmọ Dangote ń ṣe ni mo wá ń fẹjú mọ́. Ìgbà wo lèèyàn náà kò ní padà lọ ṣe nǹkan tí ó máa fi borúkọ ẹbí jẹ́? Alájùnjùlọ bí kádé pátí, kó mú 50,000 dání, kó wá lọ fara wẹ́ni tó ń gbé pásù 1 million nílẹ̀ níwájú eléré, wà wá bá ròmù kúrò ńbẹ̀, wà wá délé, wà wá má la ro nǹkan tọ́lọ́run ò náwó sí. Alájùnjùlọ ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n téèyàn bá ti mọ ìsọ̀ ìyá ẹ̀, ọmọ aláta kò ní lọ sọ̀ sísọ aláṣọ. Orúkọ rere ó sọ ní wúrà àti fàdákà lọ.